Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga o. Mo tún gbé borùn mi dè. Wọ́n ní Tọ́pẹ́ olórí Tọ́pẹ́ mà ní o. Wọ́n ní àwọn ọmọ ẹ̀ wá, wọ́n ní orí àbí ìpín bàbá wọn ló trace. Wọ́n ló ń disturb bàbá wọn. Wọ́n láwọn ọmọ yẹn ń disturb bàbá wọn ọmọ Tọ́pẹ́. Pé àwọn fẹ́ rí ìyá wọn. Wọ́n nígbà tí wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù fún wọn. Láàfin. Ní bàbá wọn, ní ilé ní bàbá wọn wá gbé wọn wá sí ààfin. Wọ́n á lọ rí ìyá wọn. Wọ́n náà dé ààfin gate ààfin náà bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ kù. Gba, 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 we want our mommy. We want our mommy. Wọ́n láriwo yẹn. Our mommy, we need our mommy. Wọ́n nígbà tá ló máa gbọ́rọ̀ ariwo bẹ́ẹ̀. Báwọn security ní kí ló ń ṣẹlẹ̀. Wọ́n láwọn need àwọn mi. Who is your mommy? Wọ́n ní olórí Rónkẹ́. Olórí Tọ́pẹ́, yes. Olórí Tọ́pẹ́ o. Wọ́n ní olórí Tọ́pẹ́. Wọ́n nígbà tó wá yá, wọ́n bá ní wọ́n ṣà ń pariwo nídìí àwọn ọmọ wọn lọ pé Tọ́pẹ́. Tọ́pẹ́. Wọ́n ní àwọn ọmọ kan wà ní gate. Wọ́n kàn ń pariwo we need our mommy. We want to see our mommy. We need our mommy. Àní ẹ̀hẹ̀n. Wọ́n ní bí Tọ́pẹ́ ṣe yọjú bó ṣe bá wọn. Bó ṣe lọ start mọ́tò ẹ̀ nìyẹn. Wọ́n láwọn ọmọ yẹn kò jẹ́ kí wọ́n wọnú compound. Wọn ò ṣí gate fún un ní kó ṣe start mọ́tò. Ló bá dé gate. Ló bá gbé àwọn ọmọ. Ó ní kí wọ́n wọnú mọ́tò. Ó di ilé wọn rẹ́rẹ́rẹ́rẹ́. Wọ́n náà dé ilé wọn. Wọ́n ní ṣe mọ̀ nǹkan tí Tọ́pẹ́ ṣe. Ó kàn ṣí ilẹ̀kùn. Ó ṣí ilẹ̀kùn lé. Ó dẹ̀ mú àwọn yẹn. Ó tì wọ́n mọ́nu yàrá. Yàrá kan. Bó ṣe mú kọ́kọ́rọ́ wá sí ààfin nìyẹn. Ó ti àwọn yẹn mọ́nu ilé. Ó ṣe pé wọ́n máa wá disturb wọn. Torí wọ́n disturb wọn. Wọ́n ní nǹkan tí Tọ́pẹ́ ṣe nìyẹn. Léèní. Hey! Kò sí, mi ò tíì rí. Mi rò pé kábíyèsí gbọ́ o. Mi ò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn gbọ́ pé tí wọ́n ní íńtánẹ́ẹ̀tì láti gbọ́. Tí Tọ́pẹ́ lọ ti ilẹ̀kùn mọ́ àwọn ọmọ ẹ̀ ní ilé. Ló bá ṣojú mẹ́. Ẹni bá rí ní palace ṣé wọ́n máa mọ̀ pé ó ti lọ pa irú ìtú bẹ́ẹ̀ nílé. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Tọ́pẹ́ yẹn, ọ̀rọ̀ Tọ́pẹ́ yẹn máa dàbí obìnrin tó bímọ tó lóyún oṣù mẹ́sàn-án tó dẹ̀ bí tó lọ dà wọ́n sínú dustbin. Dà wọ́n sí dustbin. Gbogbo àwọn, I don't know. Èmi ò mọ nǹkan tí wọ́n rí ní ààfin kábíyèsí. Mi ò mọ̀. Ogún wo ni kábíyèsí tó fẹ́ jẹ nílé kábíyèsí táwọn ọmọ yẹn tó bá tọ́ àwọn ọmọ wọn dáadáa. Táwọn ọmọ yẹn ò ní lè fún wọn ní future. Mo sọ wípé àwọn tó da ọmọ lẹ̀ tó wá fẹ́ kábíyèsí ní ààfin. Ogún wo ló wà lọ́wọ́ tó rí lọ́wọ́ kábíyèsí tó fẹ́ jẹ. Tó fi di pé wọ́n mú gbogbo àwọn ọmọ wọn abandon. Àwọn ọmọ wọn. Ó máa ṣe o. Ó máa dẹ̀ ṣe o. Ṣé àwọn ọmọ yẹn ń sìn? Ṣé Tọ́pẹ́ ó mọ nǹkan táwọn ọmọ yẹn fẹ́ dì ní ọjọ́ ọ̀la? Hi! Ṣé ẹ rí àwọn ẹlòmíì? Wọ́n ti gbàgbé pé ọjọ́ ọ̀la wọn pé ó máa dà. Wọn ò dẹ̀ mọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọjọ́ alẹ́ wọn, wọ́n fi tàràkà ní ọwọ́ àárọ̀. Nígbà tó lọ jókòó sọ́dọ̀ kábíyèsí. Tó lọ jókòó sílé kábíyèsí. Kí ni dídùn inú ẹ̀ pé òun máa ní lárí nílé kábíyèsí? Ta ló dá ifá yẹn fún? Pé níkẹyìn ọjọ́ ẹ̀ o, òun máa bí ọmọ tó máa dirú tó máa dìgbà fún òun ní ilé kábíyèsí. Ṣé pé a fẹ́ ayé yìí ṣá? Kọ́ máa tẹ̀lé kábíyèsí, kọ́ máa sọ pé ìyàwó kábíyèsí lélẹ̀ olórí. Àbí kí ni ìtumọ̀? Kí ni ìtumọ̀ nǹkan tó ń fẹ́ ní ilé kábíyèsí? Tí
tí wọ́n ò lérò pé àwọn lè rí lọ́dọ̀ ọmọ wọn lọ́jọ́ iwájú. Ah! Àwọn ẹranko mà làwọn èèyàn mi o. Ẹranko mà, wọ́n kàn fi àwọ̀ èèyàn bóra. Ẹranko gbáà ni. Irú ìwà wo ni Tọ́pẹ́ hù yẹn? Ṣé ìwà ẹranko ni àbí ìwà ìnàkí àbí ìwà kíni? Ẹranko náà ni ìnàkí. Kí ni mo ti e fẹ́ fi wé? Tó mú odindi ọmọ, tó ọmọ wọn tí wọ́n mọ́lẹ̀. A rò pé bóyá first born ẹ̀ ni ìtọ́ sọ pé ó fi lẹ̀ ní 3 months. Àṣé èyí tó ń tọ́ lọ́wọ́ nìyẹn. Àfi ìgbà tá dẹ̀ gbọ́ pé ṣe làwọn ọmọ ẹ̀ wá sí géètì ààfin kábíyèsí tó ń pariwo. We need our mommy. Mo rò pé bàbá wọn ló gbé wọn wá pé kán lọ pariwo. Bóyá kábíyèsí á wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn láti jẹ́ kí olórí Tọ́pẹ́, láti lè jẹ́ kí olórí Tọ́pẹ́ kó gbọ́ bóyá ronú pìwàdà. Ṣé ìrònú pìwàdà eléyìí ṣé wàá ràn? Òun kọ́ ló dífá fún Mary. Tí Mariam tó sá padà, tó ní ńlá, pé tí kábíyèsí ò bá fẹ́ òun, pé òun ò kọ̀ láti kú dànù. Wọ́n dẹ̀ máa kú dànù torí gbogbo iṣẹ́ ọwọ́ wọn. Bíbélì sọ náà sọ, ó ní kò yẹ kí àjẹ́ kó wà láàyè. Kán sọ lókùúta pa ni. Wọ́n láwọn àjẹ́ yẹn, tẹ̀rí ẹ̀, bíbélì ló confirm ẹ̀, kì í ṣe èmi. Wọ́n ní kò yẹ kí àjẹ́ kó wà láàyè. Kí wọ́n sọ ní òkúta pa. Òun ni irú nǹkan tí Mariam àti gbogbo àwọn oníṣẹ́ ibi tó ń ṣiṣẹ́ tó ń fẹ́ kí kábíyèsí gbádùn láàfin. Nǹkan tó yẹ kí Ọlọ́run ṣe fún wọn nìyẹn. Tó bá yá, ṣé orí pé àfọwọ́fà làwọn olórí tí kábíyèsí fi sínú ààfin tó láwọn fẹ́ kí kábíyèsí lóun fẹ́ ìyàwó. Àṣé ẹ̀rí bàṣírí wọn ṣe tú. Wọ́n ní Mariam yẹn pé introduction wọn kàn lọ force ẹ̀. Kábíyèsí ẹ̀ lè bá eléyìí náà ṣe kí wọ́n láwọn ẹ̀gbọ́n kábíyèsí náà introduce o. Àwọn náà introduce Mariam fún kábíyèsí. Kì í ṣe pé kábíyèsí kàn dédé rí wọn tó ní òun love. Ó lè ojú kòkòrò. Kí ni nǹkan táwọn lérò? Kí ṣé wọn ò mọ̀ pé àwọn gan wọ́n lè ní nǹkan tí wọ́n wá sọ́dọ̀ kábíyèsí, wọ́n lè ní ìlọ́po ìlọ́po. Tó fi di wípé gbogbo wọn ṣe ranto pé nǹkan tó wà ní ààfin yẹn pé ó máa di tiwọn. Ṣèbí èní la rí àmọ̀là. Ẹ̀wọ̀n ọmọ ilẹ̀ tó máa mọ́ lọ́la pé gbogbo nǹkan tí ẹ̀ ń wá lọ ṣòkòtò, ó máa yà yín lẹ́nu pé ó wà lápò ṣòkòtò yín. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Olórí Tọ́pẹ́ ó lọ tilẹ̀kùn mọ́ àwọn ọmọ ẹ̀ nínú ilé bàbá wọn. Wọ́n ló kàn fi kọ́kọ́rọ́, ó ti àwọn ẹ̀ sínú ilé dẹ̀ tilẹ̀kùn. Ṣé ẹ rí pé ó ṣépè fún rẹ̀? Ṣé ó súre fún rẹ̀ nìyẹn? Àbí ó ṣépè fún rẹ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi like, kẹ́ bá mi share, kẹ́ bá mi subscribe. Ẹ ṣé o, ẹ ṣé tẹ́tí sí wa. Màá fún yín ní another details. Ẹ ṣé o, bye.